wo bí báyìí sórí fídíò tó fẹ́ wò yìí ó jẹ́ fídíò tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì kí o máa wò ní gbogbo ojoojúmọ́ tí o bá ti ń jí látàrí pé yóò máa jẹ́ atọ̀nà fún ìgbésí ayé rẹ lójoojúmọ́. Ní pàtàkì kò ní jẹ́ kí o ṣìnà, kò ní jẹ́ ká ṣìṣe, tí wàá sì máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé dórí kọ́lọ̀ tó gbọ́dọ̀ wọ̀ lọ́jọ́ kan, dórí àkókò tó dára jù fún ọ, bí o fẹ́ fi ṣàdúrà ni, bí o fẹ́ fi ṣe nǹkan tó ṣe kókó, bí o fẹ́ fi lọ pàdé èèyàn ni. Láì gbé kú o, gbìyànjú kó wò ó dé àárín méjì tàbí kó wò ó dé ìparí. Ojoojúmọ́ là ń fi fídíò yìí léde fún ìwúlò ọmọ aráyé. Wò ó kí o sì fún àwọn aráalé rẹ wò. Wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ó ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti má ṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, July 17 ọdún 2025 táwà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé, kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀, ẹnu yín á sì dùn pẹ̀lú. Ó dára kẹ́ jáde lọ láti lọ gbafẹ́, láti enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ tẹ́ra yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Èní dára láti fi báwọn èèyàn ṣe, lẹ́ni kí ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ṣùgbọ́n kẹ́ kíyèsára, kẹ́ ṣọ́wó náà, kẹ́ má ṣe náà àpà rárá. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ọkàn yín á balẹ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á rọ̀ yín lọ́rùn, agbára káká sì máa wà fún yín. Gbogbo nǹkan pátá ló máa bọ́ sí bí ẹ ṣe ń fẹ́, gbogbo nǹkan pátá ni ó máa yẹ yín lọ́jọ́ tòní. Kódà tẹ́ bá ṣe pé bóyá ẹ ní kéèsì pẹ̀lú èèyàn ní kóòtù, ó ṣeé ṣe kí ó ṣe pé gbogbo ẹ máa fẹ́ bọ́ yín lénìí. Ó ṣeé ṣe káwọn tó ṣe pọ́ jẹ́ ọ̀gá fún yín láàyè iṣẹ́ náà kí wọ́n gba tiyín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ìgbésí ayé ọ̀tun lè bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní o, látàrí pé ìpúpadà kan lè wáyé fún yín lọ́jọ́ tòní. Ènìyàn kan tó jájòjì sí yín, ó ṣeé ṣe kí wọ́n fún yín ní ìtọ́ni lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó máa ràn yín lọ́wọ́, tó sì jẹ́ pé irúfẹ́ ìtọ́ni yìí ẹ ti ń wà lórí nǹkan kan tí ó ń dà yín láàmú látijọ́ mẹ́ta. Ẹnìyẹn máa fún yín ní ìtọ́ni tá sì ràn yín lọ́wọ́ lénìí. Tí ènìyàn bá jẹ́ni tó ṣe é kó dàgbà jù yín lọ, rí dájú pé ẹ bá wọn sọ àwọn nǹkan yẹn kúlẹ̀kúlẹ̀ kí wọ́n lè ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Àlàyé ọ̀rọ̀ tó bá ṣe fún yín lénìí á jẹ́ ìtáràn yín lọ́wọ́. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, pẹ̀lú ọpọlọ pípé yín àti ọgbọ́n tí ẹ ní, gbogbo àwọn yìí lọ́wọ́ lọ́jọ́ tòní láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Gbogbo nǹkan á bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rí gbámú dáadáa lénìí, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí yín mọ́, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kó ṣe pé ìfàǹfà tó wà láàrin ẹ̀yin àtìyàn tó ti ń wáyé látijọ́ mẹ́ta tó ṣe pé ó ń bí àìbalẹ̀ ọkàn fún yín, gbogbo ẹ̀ lè yanjú pátápátá lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wá rẹra yín lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ó wá ṣeé ṣe kọ́pọ̀ yín láàlá lọ́jọ́ tòní. Alátẹ́bálá ó lè ní ìtumọ̀ sí ìgbésí ayé yín lọ́jọ́ tòní, kí ẹ mójútó. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, nǹkan kékeré lè fẹ́ máa múnú bí yín lọ́jọ́ tòní o. Kódà ó ṣeéṣe kí ẹ bára yín nínú challenges díẹ̀ kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ sì wà positive láti rí dájú pé gbogbo nǹkan wọ̀nyí ẹ kojú rẹ̀ sì borí rẹ̀. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín kí ẹ sì rí dájú pé ẹ túbọ̀ ń gbájúmọ́ ohun tẹ́ ń lé lọ́jọ́ tòní. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lẹ́ni ẹ máa ní clarity lórí àwọn èròǹgbà ọkàn yín lọ́jọ́ tòní tá sì ràn yín lọ́wọ́ láti lè gbé àwọn ìgbésẹ̀ èyíkéyìí tó ṣe kókó fún yín láti gbénú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa ní ìgboyà dáadáa tí yẹn sì máa fún yín ní okun láti lè kojú ìṣòro èyíkéyìí tó bá jẹyọ láti borí rẹ̀. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Lọ́jọ́ tòní sì rí ẹ lè pláànì kíkan tó bá wọ̀nyí láti pláànì fún dáadáa ìgbésí ayé yín, kò sí wàhálà. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní ẹ máa fẹ́ mú sùúrù lò lórí ohun gbogbo, bẹ́ẹ̀ sì lẹ máa fẹ́ máa kíyèsára lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ó dára kẹ́ plan ọjọ́ tòní dáadáa, kẹ́ sì rí dájú pé àwọn nǹkan tó bá dàbí iṣu tó wáyé láàrin ẹ̀yin àti èèyàn tó súnmọ́ yín gbogbo ẹ̀ pátá ló yanjú pátápátá. Lẹ́ni kẹ́ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní lè rí bákan látàrí àwọn iṣu kéékèèké tó ń wáyé, tàbí látàrí pé bóyá àwọn tó jẹ́ kọ̀lígì yín tẹ́jọ́ ń ṣiṣẹ́ bóyá iṣu wà láàrin èèyàn àti wọn, tàbí kọ́ máa wulẹ̀ support yín rárá lọ́jọ́ tòní. Ẹ má ṣe lose hope rárá o, ẹ má sọ̀rọ̀ ètí nù. Ìfaradà tẹ̀ ní látẹ̀yìnwá ó ṣeé ṣe kí ó padà bíire fún yín láìpẹ́ ọjọ́ tòní. Tẹ bá jí ó ṣeé ṣe kó dàbí ìgbà para yín ò ní fi bẹ́ẹ̀ yà gágá, bí ìgbà pé bóyá ẹ wà motivated tó, ṣùgbọ́n lọ́jọ́ tòní mood yín máa padà yàtọ̀ díẹ̀, kí ilẹ̀ tó ṣe nǹkan máa padà yàtọ̀ díẹ̀ fún yín. Lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ wà positive. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní trust issue bákan lọ́jọ́ tòní. Ẹ wà yíká yẹn wà àwọn olólùfẹ́ yín, ẹ wòye sí bóyá àwọn kankan ṣẹlẹ̀ tí ó tọ́ láàrin ẹ̀yin àti wọn lákòókò yìí, kẹ́tù bẹ́ wọn wò dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá notice pé àjòjì kan wà àárín yín, bóyá àárín ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín, bóyá ènìyàn ló fẹ́ máa dá rúdurùdu lẹ̀, kẹ́ rí dájú pé ẹ wá bẹ̀yẹ fẹ́ rìn jìnnà sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Láàyè iṣẹ́ wá dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn lò lọ́jọ́ tòní pẹ̀lú. Ó tún dára lọ́jọ́ tòní láti jáde lọ láti lọ wá oore, láti lọ wá bí nǹkan ṣe fẹ́ da. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kẹ́ bẹ̀rẹ̀ sí ní fíìlì àwọn nǹkan tuntun nínú ìgbésí ayé yín, tàbí kẹ́ bẹ̀rẹ̀ sí ní wòye sí tuntun nípa ìgbésí ayé. Lọ́jọ́ tòní ojú rere ni kẹ́ fi wo gbogbo nǹkan tó rọ̀gbà yín ká pátá. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ wulẹ̀ rí dájú pé àwọn kan tẹ́ fẹ́ ṣe láyìíká lẹ́yìn ẹ wulẹ̀ mójútó wọn láti ṣe wọ́n. Ó wá ṣeé ṣe káwọn kan míì gba kókó rẹpẹtẹ, ṣùgbọ́n kẹ́ mú sùúrù lò láti rí dájú pé ẹ yanjú wọn. Ẹ má ṣe ròyìnròyìn rárá, ẹ wulẹ̀ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò lénìí, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Lemon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé bóyá ẹ máa fìlì bákan bí ìgbà pé bóyá ẹ ń kọ́ńpléènì lórí ọ̀rọ̀ owó, àbí bóyá nǹkan kan tó ń ṣẹlẹ̀, bóyá àwọn èèyàn ti ń béèrè owó jù lọ́wọ́ yín, àbẹ́ tí ń náwó ju bó ṣe yẹ lọ, tẹ́ wá máa pìtì ara yín pé
kí ló dé tí nǹkan rí báyìí lọ́jọ́ tòní, kí ló dé táwọn èèyàn béèrè owó lọ́wọ́ mi gan lọ́jọ́ tòní, àwọn nǹkan tó yẹ kí n fi ṣe nǹkan báyìí mo ti ná lórí nǹkan báyìí. Torí àwọn nǹkan tó ṣe é pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tó máa fẹ́ yẹ kẹ́ ná owó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ bọ́dà rẹpẹtẹ látàrí pé àwọn ìyípòpadà kan lè wáyé fún yín lórí ọ̀rọ̀ owó tàbí ìdùnnú láìpẹ́ ọjọ́. Lọ́jọ́ tòní tẹ bá tún wá lè bọ́jẹ̀tì ara yín, tẹ̀lé plan ara yín lórí ibẹ̀ yẹ fẹ́ náwó lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó tún prevent yín láti má náwó nínú àpá lọ́jọ́ tòní ó léni kẹ́ má kánjú ju bó ṣe yẹ lọ lórí okòhun. Ẹ wà smart kí ẹ gbájúmọ́ ohun tí ẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tó àtàkókò tó yẹ, ẹ má sì ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni léni kò dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.